mẹ́wàá ń ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin ìyàwó ilé yìí àti pásítọ̀. Hello. Wow. Dídọ̀ ikọ̀ tẹ́lẹ̀ kọ́. Mo kírẹ́dìtì fóònù mi tán. Ẹ̀sùn sọ̀nà. Ẹ̀sùn sọ̀nà. Mo wà lójú pẹpẹ. Ìgbà tí mo rí ẹ̀kọ́ tẹ̀ náà mo ṣe lọ ra káàkiri mi ní káàkiri. Oṣù kírẹ́dìtì lórí fóònù mi. Ṣé wọ́n ṣiṣẹ́ mi ṣe prayer ni? Lọ́jọ́. Wọ́n ṣe ń ṣe prayer ni. Sáwọn ọ̀gá yóò fi sùn rẹ̀. Ó sì sàn, ó sì sàn. Olúwa ṣeun. Ṣé ẹ ṣe prayer ni? Nǹkan táwọn ti lọ ní kílẹ̀ náà wọ́n fún mi wà lábà. Mi ò fẹ́ kí wàá mọ̀ báyìí mo ti ṣùjà àwọn nǹkan tí mo wọ́n ló máa sọ ọkọ tó fẹ́ náà. Nǹkan tẹ ṣùgbọ́n nísìnyí mi sọ pé bí eyín dùn mí ìdá kòkòrò kẹ́ bọ́n máa wó kan kòkòrò lẹ̀ fún mi lọ́la o. Mi ìdá kòkòrò. Kílẹ̀ rí? Bẹ́ẹ̀ra Facebook. Mi ìlè ṣe pípẹ́ sí fún bẹ́ẹ̀ o. Ṣé mo fi gbọ́n nǹkan tẹ́lẹ̀ tó ṣe ń sìn mi ìlè jẹ́ ń bẹ̀ láti kó bí amòrán yàn. Tí màá dẹ̀ gbé dání débẹ̀ ọmọ àbúrò ọmọ wọn bèèrè báwo ló ṣe jẹ́. Hello? Kí ló fẹ́ kí n ṣe báyìí? Ẹyin lè mọ sọ̀rọ̀. Agbára ọwọ́ rẹ ló wà báyìí. Agbára wo ló wà lọ́wọ́ mi? Adìyẹ. Pẹ̀lẹ́ o. Tàṣù mi. Tó kí lè bá ẹ̀wọ̀n gbé ní ìṣòro àfi dọ̀là ń sàn. Lẹ́yìn kí n bá yín sọ̀rọ̀ láàárọ̀ mi lè bá yín sọ̀rọ̀ náà lẹ̀. Ok. Hello? Àwọn olóòfẹ́ lọ gbé lẹ́ẹ̀tì ni mo wá dání. Mo ní ìṣòro tó máa fi dọ̀là ń sàn. Lẹ́yìn kí n bá yín sọ̀rọ̀ láàárọ̀ kí n lè bá yín sọ̀rọ̀ rẹ̀. Ẹ fẹ́ ìmọ̀ sí. Ó kì í bẹ́ẹ̀. Jẹ́ kí n fún ẹ ní ibi àwọn ẹbọra jẹ ṣé ó jà kàrà. Kí ló dé? Ẹlẹ́yin yóò kó padà dé. Àìgbá ló tẹ̀lé fẹ́ ṣe kí ni ẹ̀ Àná ní àbí èmi lè ti ṣèbọ̀ mi ṣe mọ́ bàtí mi. Yes, you said it. Ṣé wọ́n tó jẹ́ pé àárọ̀ mi gan ni jẹ́ kó mi wọ̀ ló fẹ́ ráìsì? Wọ́n tó ṣe ẹ̀jẹ̀ tààrà. Kí ló dé? Mi ìfẹ́ ẹ̀sùn ìjọ tara mi mí nìkan. Ìṣèjú méjì kò sápò mẹ́ta. Èmi serious ọ̀gẹ́ tara. Jẹ́ kí n fún ẹlẹ́yìn kan ṣe tó kù lórí gbogbo. Ẹyin ṣe olórí gbogbo. Lórí gbogbo. Ẹyin rẹ̀ mọ̀. Ìjọ tí bá máa gbá ẹ mọ́, wá pariwo ẹ̀mí afẹ́ gbọ́. Èmi ìbọn wọn ní kìsìn kan lọ́nà tó lè ṣe ẹni tẹ̀yìn. Láàrin ló wà. Kí ló wà lára mi? Kí n tó lè ráyé di next year. Next year. Next year. Tààrà tí ẹ bá ti gbà. Nígbọ́. Tààrà ẹ bá ti gbà. Kí ló dé lára mi nígbà ara mi tó ti gbà bọ̀ kọ? Mo lè sọ tọ̀tẹ̀ yìí. Ọwọ́ ẹ̀yin wòlíì ló dé wà. Ààrẹ ló wà. Ààrẹ ló wà. Ìyàwó ní kú. Ìjọ máa bọ̀ mí lákòókò yìí. Ọdún. Ọ̀dà wàhálà mo fẹ́ sọ nǹkan tí mo rí lójú àlá ní tọ́lẹ̀ àmọ́ mi ní sọmọ́ ìgbà tí mo sọ fún wọn dé. Ó yá mà ṣeré ní sọ̀rọ̀. Mo ní mo sọ wọ́n pé kò máa bọ̀ mí ó ní mímì. Ó yẹ sọ fún mi kí nǹkan tẹ̀lé. Ọ̀rọ̀ pé ò ní ìlú wọn náà ṣá. Ẹ sọ̀rọ̀ kí nǹkan tẹ̀lé. Àlẹ́ ohun tó bá mú bí mo ṣe ti ṣe nǹkan ẹ̀ lánàá ìrẹ́ àwọn èèyàn lálálálálálálálá. Ọ̀rọ̀ tẹ̀ ń sọ fún ìní ẹ̀yẹ ńlá ọ̀rọ̀ tẹ̀ ń sọ ẹ̀kan pẹ́pẹ́ ẹ̀sọ̀kọ́ tẹ̀ ń sọ. Gbogbo ẹni máa fi sọ̀rọ̀ fún ẹ̀. Wọ́n ń gé ìsọ̀kọ́ tó fi sọ ẹ̀wọ̀n kí lánàá náà ṣé ohun kó náà wọ̀n rọ̀ bí oríṣi mẹ́ta kan tẹ̀ sọ lánàá tẹ́pẹ́ ẹ̀kọ́ látọ̀ tẹ̀kọ̀ sọ̀rọ̀ kíní ní ìkọ̀ sọ̀rọ̀ lánàá yẹn. Ó mọ̀ pé ọba ni mí ṣá. Olórí lèmi náà lè ní. Ìyẹ́ oh my God. Mo jẹ́ sọ àti mo rẹ̀ sọ. Èso náà ṣé mo ní kí n má sọ̀rọ̀ lẹ́sùn ẹ̀ mọ̀ kí káàdì ni mo ń lò. Ọlọ́run máa ṣe mí. Ṣáàbí? Àmì mo ti ṣàmì.
ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé wòlíì ọba ẹni tá a bá ti balẹ̀ àwọn èèyàn ńláńláńlá ni ó mọ̀ wá rí ọlọ́run ó kàn jẹ́ wípé ọlọ́run jẹ́ kí ẹ̀nà ọlọ́run máa kó má lọ fọkọ̀ kí má lọ fọkọ̀ bí báwo. mẹ́rin ẹ̀yin ni kí má fọkọ̀ kò ní ewu ní problem. ṣùgbọ́n. mo ṣọ ẹ̀yin ni kí má fọkọ̀ fọwọ́ yín ló wà. ọ̀gá mo ní security ṣá ẹni tó máa ní ẹ̀ máa ṣe bí ẹni tó ní ẹ̀rọ yín tó rò pé ní ọmọ tí mo ṣe. ṣé àwọn kò tẹ́lẹ̀ sọ nìyẹn. kí ló sọ. mo ṣe àwọn kò tẹ́lẹ̀ sọ nìyẹn. kí ló wí. mo ní ṣé àwọn kò tẹ́lẹ̀ sọ nìyẹn. lọ wàlá ohun tó mọ orí mi ọlágbára mo ráńpẹ́ sọ fún ẹni àmọ́ ẹjù fún ẹ báyìí wàá lè mọ ìyá rẹ ó mọ pé ó tóbi gan ṣá máì tì. ẹlẹ láti sọ ẹni ó sọ fún ẹ pé gbọ́dọ̀ bá ti lè ráyè tiẹ̀ báyìí pé mo ráyè tiẹ̀ lónìí ìlú apariwo súyàdẹ̀wò ọlọ́run wà pariwo. ó dọjọ́ náà. wàláì ó èmi ni wọ́n nù ló máa gbé lọ ní. mo ṣàmọ̀ yín lánàá. ó lọ ní. èmi. dúrọ́dù ọ̀làjọ gbálá náà dúrọ́dù ọ̀nà ìwùgbọ́n èmi gbọ́ mo ṣe ní wà nítorí táwọn ò bá gbà yẹn ló máa rí bẹ́ẹ̀. ó nà mí lánàá mímú ọ̀nà. ẹ̀rọ àyè tí ò sí lánàá ni wọ́n náà mọ̀ náà ọmọ ìṣó tí máa tú kẹ̀kẹ́ ijó lẹ̀ fún ẹ ó lè jó tó mi. ó lè jó tó mi. tó bá ti sọ bẹ́ẹ̀. kí ló sọ. lẹ́yìn tó bá ti sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìlú wa jẹ́ ká fòsì date ká máa play match owó ẹ̀jẹ̀ sí tèmi náà owó ẹ̀jẹ̀ sí tèmi náà. ó ń jọ̀wọ́. yá fèsì ẹ̀ sátọ̀dẹ̀. sórí eré ìjọba ẹni ò lè ní ìwá síbi kan kọjú nítorí tí mo máa wá láti kí mo fi láti máa sùn kí n máa fi lọ. ẹ lọ sọ. mo sọ pé mi ò wá síbi kan kọjú kí wọ́n máa wá láti kí mo máa sùn kí lè máa fi lọ. ọ bẹ́ẹ̀ ta. àwọn èlò tó sọmọ kọ́kọ́ tẹ̀lé bí màá ti fọkàn ní pé mò ń jáde ìyàwó tiẹ̀ o mọ̀ pé owó lè náà wọ̀nyí tó ń sọ̀rọ̀. rà ní èmi ló wáyé sí jù. ìjọ sátidé mọ̀ ká máa ṣe sí ní sunday. yes now ìyẹn gan ló máa wáyé sí èrò nílé lọlé. alàgbà tí èké yàrá yín sí mọ́ ìjọ sunday. kí ló wí. mo ní èké yàrá yín sí mọ́ ìjọ sunday. lórí gbogbo ó fẹ́ bù mí. ǹjẹ́ ẹ̀sẹ̀. mi jẹ́ ìjọ sunday mi jẹ́ òṣìṣẹ́ aṣọ náà mọ̀ wá jọ sunday. tí wọ́n ṣe ṣá. kí ló dé mi ìlú fẹ́ mi ìjókòó síwájú ẹ̀rọ tí wọ́n jókòó síwájú ojú ọ̀run màṣínì rẹ̀. ìgbà tó bá jókòó mo máa le jù ní. àwọn ọgbẹ́ gbọ́dọ̀ tẹ̀ máa le jù ní ìfẹ́ wà lára. kí ló sọ. ẹ gbọ́dọ̀ le jù ní ìfẹ́ wà lára. máa le jù ní tí màá le jù ojú yẹn tójú ẹ bá pàdé gan-an wá rẹ̀ máa le jù níṣẹ́ níṣẹ́ àṣì. ẹ̀ ń gbé wọn kó tó ń ṣẹlẹ̀ ó dàbí àlá ni. wọn kó tó ṣẹlẹ̀ ń sìn ó dàbí àlá ni. ṣọ́. ẹ̀yin ní kẹ́ ṣáàyè kẹjọ torí wèrè tó kọjá yẹn wájẹ́ mo nà sóhun ní òun kó máa fọkàn jù bẹ́ẹ̀ lọ. ọwọ́ yín ló wà. ìyẹn ṣàṣìbí. ìyẹn èèyàn kí mo ní ọkùnrin a lè tó 20 bẹ̀rẹ̀ a lè tó 2 million bẹ́ẹ̀ gbé àdùnmárí àwọn bẹ̀rẹ̀ náà ni ọwọ́ yín ló wà. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run. ọmọ pé mo dé jọ́ọ̀sì yá. tó bá sọ bẹ́ẹ̀. kí ló sọ. wọ́n ní tó bá sọ bẹ́ẹ̀. It's true now. mo jọ ń dúró lóun jẹ́ kí n sùn torí ìwọ ni mò ń ràn tẹ̀kùn òun jẹ́ kí n sùn. ẹgbẹ́ rẹ̀ ti sùn búra rẹ̀.
èmi náà sùn bí tí mo rí bí mo tó wò tá mo lọ ra káàdì. Mo rí bẹ́ẹ̀ náà. màá ń ṣe ìfẹ́ bí o ti fún mi o ti lò nǹkan fún mi lánàá ṣá. Mo lò náà ni. Bó ṣe lọ fún mi lèmi náà lọ fún ọ náà. lọ́dà àjọ máa gbàdúrà ni. Now. Okay. Right now. Ó yẹ gbàdúrà fún mi kó jẹ́ kó ń kùn mí. Ọ̀run dẹ̀ máa kú. Orun tó máa pè wá láwọn olè sọ ojú. Tó bá dẹ̀ máa tó bá máa sùn wà láyé ilẹ̀ máa mọ́kó tó. Àjọ ń dúró náà lójú ìsìn àwọn ọmọ tó ń bọ̀ aṣọ ìrora. Ọmọ ìyàwó mi. Ẹ̀lẹ́. Àjọ mọ̀ nǹkan. Mo sọ pé ọmọ ìyàwó mi. Bàbá àdúrà. Ẹ ṣe. Ìyá àdúrà. Alright. Wọ́n sọ. Ohun ọkùnrin báyìí sí. Mo kọ̀ dájú kò síta ní ìbọ̀dì wọlé ìwẹ̀ ló dá. Ṣé níbi tó wà? Ọlọ́run gbọ́ ti wọ́n nílé nínú ilé wọn. Mo kọ̀ wá ń tà ní. Mo sì lọ ra káàdì. Mo sì ra káàdì wọn ṣùtì. Wàhálà ìjọ tá a bá máa lọ́ọ̀ ṣe ìgbàdúrà kó wà lọ́ọ̀nù. Ẹnu ọjọ́ bí mélòó yẹn ṣe orí pé mo fẹ́ hold 1,000 lánàá. I don't know how about someone to say, oh, follow me. Mo ṣe àmì. Ìjọ tó bá máa lọ́ọ̀ ṣe ṣẹ́gbàdúrà ní ìwọ̀n àtọ́jọ́ pé lọ́sí tí máa máa wà nílẹ̀ tàbí ọjọ́ ìfẹ́ kí ni máa pàdé àṣẹ. Ọlọ́run ló yẹ máa ṣe. Ẹ̀mí àgbélé. Alright. Thank you, love you. Lójú kẹ̀ ní kò yí. Lẹ́yìn sọ, tí ò wá òkè ṣá. Àwọn jìjì. Tí ò dún náà, pé kí ní ìrìn kò kàn ẹ́ ní fún lánàá ṣá. Ọdún náà ní fún. Kí ni ṣé ọlọ́run gbogbo mi ló ń dùn ní ọlọ́run? Ẹ̀wọ̀n kún sí pé. Ṣé kò pè é fún lánàá? Ìlú náà ní ìtí ẹ̀ tí ra yìí dáadáa wọ́n mi dáadáa. Ọláìní ìṣe gbogbo ọkùnrin bẹ́ẹ̀ tí ń bọ̀ wọ́n. Mo kú bẹ́ẹ̀ torí kò fi pé ní ìyè ibẹ̀. Ọlọ́run gbogbo ọkùnrin ló ń ní ìkẹta mọ́ta wọn. Máa rí bọ́nà. Kí ni rí bẹ́ẹ̀? Wàhálà ní ìjẹ̀kùn tẹ̀ tí wà débi kankan. Kò tí débi kan áfù ìjìnlẹ̀. Àbí áfù yẹn ní ká máa bá lọ bẹ́ẹ̀. Ok. Ẹ̀sùn wàhálà ni ó máa ṣojú ọ̀pá mọ́sílẹ̀ tó kù. Okay. Fún rẹ̀ tó. Okay. $100. Ṣé o lè pè mí ni? Ìgbé mi ní kírẹ́dìtì lórí fóònù. Ìwé náà ti sọ ẹ̀. Ó lè jẹ́ kí n sùn, ó lè jẹ́ kí n sùn báyìí. Bá mi sọ lórí WhatsApp. Ó dà.